báyìí o Atiku pínyà pẹ̀lú PDP pátápátá. Atiku Abubakar ti kọ̀wé fi ẹgbẹ́ PDP sílẹ̀. Ọ̀rọ̀ náà sì ń ya àwọn èèyàn kan lẹ́nu. Àmọ́ ọ̀rọ̀ Atiku kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, kò sì yẹ kó yààyàn lẹ́nu mọ́. Pàápàá àwọn tí wọ́n bá ti mọ̀ ọ́n dáadáa. Láti 2006 tí nǹkan náà ti bẹ̀rẹ̀, kò tí ì yí padà títí di àsìkò yìí. Kò sì jọ pé kinní náà yóò yí padà láéláé. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọ̀rọ̀ kan fún àwọn tí wọ́n súnmọ́ nígbà kan. Ìyẹn nígbà tí kò tí ì di ààrẹ. Ó ní lásìkò kan òun àti Atiku pẹ̀lú Umaru Yar'Adua àwọn jọ wà ní Mẹ́kà. Àwọn wá gbàdúrà níbẹ̀. Àwọn sì pinnu pé ẹni tí ìjọba Nàìjíríà bá ti já mọ́ lọ́wọ́ nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó di olórí ìjọba náà, àwọn méjì tó kù yóò dúró tì í ni. Wọn kò gbọdọ̀ bá a jà tàbí lòdì sí i. Bẹ́ẹ̀ ni wọ́n jọ ṣe àdéhùn náà nílé Olúwa. Níbi tí ìdààmú Atiku sì ti bẹ̀rẹ̀ nìyẹn. Nítorí lẹ́yìn ẹ̀ ló ti bẹ̀rẹ̀ sí jẹ́wọ́ irú èèyàn tí òun jẹ́ àti ìdí tó fi ṣòro láti rí ohun tó ń lé gan-an mú. Ohun tó ṣẹlẹ̀ ni pé nígbà tí wọ́n ń ṣe àdéhùn yìí, Atiku ń ṣe igbákejì Ọbásanjọ́. Yar'Adua ń ṣe gómìnà Katsina. Bọ́lá Tinubu sì ń ṣe gómìnà Èkó. Àsìkò náà ni wọ́n pàdé ní Mẹ́kà tí wọ́n ṣe àdéhùn tí wọ́n ṣe. Ohun tó mú kí àdéhùn yìí ṣeé ṣe láàrin wọn ni pé ọmọ ẹ̀yìn Shehu Musa Yar'Adua ní gbogbo wọn. Umaru jẹ́ àbúrò Shehu. Atiku jẹ́ ọmọlẹ́yìn ẹ̀. Ọ̀kan nínú àwọn tí wọ́n sì jẹ́ aṣáájú ẹgbẹ́ òṣèlú ẹ̀ ní Bọ́lá Tinubu ń ṣe. Èyí ni pé agbo kan náà ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí jọ wà. Nítorí bẹ́ẹ̀, nígbà tí ìjà bẹ̀rẹ̀ láàrin Ọbásanjọ́ àti Atiku tó sì hàn pé Ọbásanjọ́ kò fẹ́ gbéjọba fún Atiku, Atiku àti Tinubu pàdé, wọ́n sì fohùn ṣọ̀kan pé wọn yóò dá ẹgbẹ́ òṣèlú tiwọn sílẹ̀. Ohun tó sì bí Action Congress AC nìyẹn. Ní gbogbo ìgbà tí wọ́n ń pètè ọ̀rọ̀ yìí, wọn ò tí ì mọ̀ pé Umaru Yar'Adua ni Ọbásanjọ́ yóò fà kalẹ̀. Nítorí ẹ̀ ló ṣe jẹ́ àwọn méjèèjì ni wọ́n kọ́kọ́ jọ ń lọ pẹ̀lú èrò pé tó bá débì kan Yar'Adua náà yóò tẹ̀lé àwọn. Nígbà tí Ọbásanjọ́ rí eléyìí pé Atiku lọ́wọ́ nínú AC, ó dojú ìjà kọ tààrà. Ní 30 oṣù kẹwàá ọdún 2006 yẹn, àwọn aláṣẹ ẹgbẹ́ PDP lé Atiku nínú ẹgbẹ́ wọn. Wọ́n ní fún oṣù 3 àwọn yọ ọ́ kó lọ jókòó ná. Èyí ni pé kò ní jẹ́ ọmọ ẹgbẹ́ náà fún oṣù 3. Bẹ́ẹ̀ kí oṣù 3 yìí tó pé wọ́n lè ti dìbò abẹ́lé tí wọn yóò ti mú ẹni tí yóò du ipò ààrẹ nínú ẹgbẹ́ wọn. Èyí ni pé Atiku kò ní jẹ́ ọmọ ẹgbẹ́ náà fún gbogbo àkókò yìí. Ohun tó fà á kò ju pé wọ́n ti mọ̀ pé èsì ló ń ṣe àti pé níbẹ̀ ló ti fẹ́ du ipò ààrẹ. Ó ń ṣojú méjì bíi dà. Láti fi hàn pé asọ́tì ọ̀rọ̀ ní jẹ́ kínní àná, lọ́jọ́ kejì tí wọ́n ní wọ́n lé Atiku nínú PDP yìí, àwọn ẹgbẹ́ Action Congress ṣèpàdé tiwọn lọ́jọ́ 29 oṣù kẹwàá 2006 yìí kan náà. Wọ́n sì kéde pé àwọn ti mú Atiku Abubakar gẹ́gẹ́ bí ẹni tí yóò du ipò ààrẹ lórúkọ àwọn. Wọ́n ní gbogbo àwọn pátá làwọn fọwọ́ sí. Síbẹ̀ náà, Atiku lọ sílé ẹjọ́ pé wọn kò lè lé òun nínú PDP. Nígbà tó sì di ọjọ́ 9 oṣù kejìlá ọdún 2006 yẹn kan náà, ilé ẹjọ́ dá Atiku láre. Wọ́n ní wọn ò lè lé nínú PDP. Nígbà náà sì ni Atiku kọ ìwé rẹ̀ àkọ́kọ́ pé òun ti fi ẹgbẹ́ PDP sílẹ̀. Òun kàn fẹ́ fi hàn Ọbásanjọ́ pé ayò tó ń ta yẹn kò lẹ́gbẹ̀ẹ́ ni. Ó ní PDP ti yàtọ̀ sí tàtẹ̀yìnwá. Ohun tí wọ́n fi dá a sílẹ̀ kọ́ ni wọ́n ń ṣe báyìí nítorí ẹgbẹ́ náà ti di ẹgbẹ́ nìkan ṣoṣo. Ọbásanjọ́ ló lòwe tí Atiku ń pa. Àmọ́ òun náà fọ̀rọ̀ náà ṣosùn. Ó yáa fi para. Ó ní ẹni àná lára ń ta. Èèyàn kò sì lè gbá èèyàn níkò àgbá mọ́lẹ̀ kó ní títọ̀hún má gbin bí kò tilẹ̀ ké jáde pé ohun tó bá wọn Atiku ni kó fẹnu ara ẹ̀ sọ tàbí kó fìwà ara ẹ̀ ṣe. Àmọ́ lẹ́yìn tí wọ́n dìbò tán lọ́jọ́ 21 oṣù kẹrin 2007, Umaru Yar'Adua ló wọlé. Ipò kẹta sì ni Atiku wà nítorí Buhari ló wà nípò kejì. Ni Atiku bá gba ilé ẹjọ́ lọ. Ó ní Yar'Adua kò wọlé. Òjòrò lòun àti PDP pẹ̀lú Ọbásanjọ́ ṣe. Ọ̀rọ̀ náà le gan nílé ẹjọ́, ṣùgbọ́n Tinubu kò bá wọn dá sí i.
ìdí méjì ni Tinubu kò ṣe dá sí i. Àkọ́kọ́ ni àdéhùn tí wọ́n ṣe ní Mẹ́kà pé tí ẹnìkan bá ti lè wọlé nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta, àwọn méjì tó kù yóò dúró tì í ni. Àtíkù yẹ àdéhùn náà pátápátá. Ìjà tó sì ń bá Yar'Adua jà, èèyàn yóò rò pé kò tilẹ̀ mọ́ níbì kankan rí ni, ká má tí ì wá sọ pé àbúrò ọ̀gá ẹ̀ Shehu Yar'Adua ni. Lọ́nà kejì, Ọlọ́run ló mú Àtíkù ní Tinubu ń wí ní kọ̀rọ̀ ibì kan ní tiẹ̀. Ìdí sì ni pé nígbà tí wọ́n dá AC yìí sílẹ̀, tí wọ́n sì mú Àtíkù bí ẹni tí yóò du ipò ààrẹ lórúkọ ẹgbẹ́ wọn, ètò tí wọ́n ṣe sílẹ̀ ni pé Tinubu ni yóò ṣe igbákejì ẹ̀. Àmọ́ nígbà tí Àtíkù gba tíkẹ́ẹ̀tì tán, bó tilẹ̀ jẹ́ pé Bísí Àkàndé, Níyì Adébáyọ̀, Láàmú Adésínà àti Ṣẹ́gun Ọ̀ṣọ́bà lọ bá a pé Tinubu làwọn faramọ́. Tommy Kimi àti Audu Ogbe ní àwọn kò fẹ́ nítorí mùsùlùmí làwọn méjèèjì yóò wá jẹ́. Ní Àtíkù bá sọ pé òun ń bọ̀ kí wọ́n fún òun ní ọjọ́ díẹ̀. Nígbà tí yóò padà yọ sí wọn, Ben Obi láti ilẹ̀ Ìgbò ló mú wá. Ó já Tinubu sọlọ́pọ́n. Pẹ̀lú pé Tinubu kò tẹ̀lé yìí, Àtíkù ń ja ìjà náà lọ ni. Ó fẹ́ kí wọ́n yọ Yar'Adua nípò náà kí wọ́n sì fi òun sí i. Àmọ́ lọ́jọ́ 26 oṣù kejì February 26, 2008, ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn Court of Appeal ní kí Àtíkù lọ jókòó jẹ́. Yar'Adua ló wọlé ìbò, wọ́n sì ní kíyẹn máa ṣèjọba ẹ̀ lọ. Àtíkù tún lóun ò gbà o, ó sì gba ilé-ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ wa, ìyẹn Supreme Court lọ. Lásìkò yìí, ó ti kàn sí Tinubu padà pé kí ló dé tí kò sí lẹ́yìn òun nínú ìjà yìí. Ohun kan náà tí Tinubu sì sọ fún un ni pé ṣé ó ti gbàgbé àdéhùn tí àwọn ṣe ní Mẹ́kà ni. Àtíkù bẹ̀rẹ̀ ìjà yìí ní Supreme Court. Àwọn náà sì dájọ́ tiwọn ní ọjọ́ 12 oṣù kọkànlá ọdún 2008. Níbẹ̀ ni wọ́n ti fọba lé pé gbogbo kólóbá tí Àtíkù ń sá kiri yìí bí ìgbà tí àwọn òròmọdìyẹ parapọ̀ tí wọ́n ń lérí pé àwọn yóò fi àwòdì ṣe nǹkan kan ni o, pé ọ̀kọ̀ọ̀kan ni yóò pa gbogbo wọn jẹ tán o. Ni wọ́n bá fìdí Àtíkù janlẹ̀, wọ́n ní kó jókòó jẹ́ pé Yar'Adua ló wọlé. Bẹ́ẹ̀ ni Àtíkù dòòyè ká apá, tí apá ẹ̀ kò ká apá, ó dòòyè ká òṣè, apá ẹ̀ kò kóṣe, ó dòòyè ká kànga ò ṣe é bínú kó sí fún un. Ló bá ká gbọ́gbọ́ padà sínú AC, Action Congress, ẹgbẹ́ àwọn Tinubu. Ṣùgbọ́n ológbò tó sùn bí ọ̀lẹ l'Àtíkù, ọgbọ́n inú ẹ̀ pé gba. Ara Àtíkù nìkan ló wà nínú AC, ọkàn ò sí níbẹ̀ mọ́. Nígbà tí Ọlọ́run yóò sì bá a ṣe, ìjà bẹ̀rẹ̀ láàrin Ọbásanjọ́ àti Yar'Adua, torí Yar'Adua kò fẹ́ gbọ́rọ̀ sí Ọbásanjọ́ lẹ́nu mọ́. Torí bẹ́ẹ̀, oṣù kejì lẹ́yìn tí ilé-ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ wa dá Àtíkù lẹ́bi tí wọ́n dá Yar'Adua láre, Àtíkù gba ilé Ọbásanjọ́ lọ lọ́jọ́ 19 oṣù kínní January 19, 2009. Ló bá dọ̀bálẹ̀ ló ní ohun tí òun ń wí ló délẹ̀ yìí o. Bó bá jẹ́ òun lòun wà nípò, ṣé òun jẹ́ tàpá sí bàbá òun? Nìjà wọn bá parí. Ìbínú làwọn AC fi sọ̀rọ̀ sí i lọ́jọ́ kejì, ìyẹn ní 20 oṣù kínní náà. Wọ́n ní ìrìn àrè, ìrìn kò sọ́bẹ̀ ńlẹ̀, ìrìn alágbèrè òṣèlú ni Àtíkù rìn lọ. Wọ́n ló tún ń jó padà sínú PDP nìyẹn o. Ńlá Àtíkù bá ní irọ́ ni o. Àfi bó ṣe di inú oṣù kẹrin April 2009 yìí kan náà tí Àtíkù kó áńgárá ẹ̀, ìwé kékeré ló sì kọ sí wọn ní AC pé òun lọ nìyẹn o. Bó ṣe tún padà sínú PDP nìyẹn. Ìyẹn ní 2009. Àtíkù ní àsìkò náà gan ni ẹgbẹ́ PDP nílò òun sì gbọ́dọ̀ jẹ́ ìpè náà kí àwọn lè tún ohun tó bàjẹ́ ṣe. Ìyẹn ló fi padà sínú PDP. Kíá l'Àtíkù ti tún kó àwọn èèyàn ìjọ, wọ́n sì bẹ̀rẹ̀ iṣẹ́. Ọlọ́run yóò du ipò ààrẹ pẹ̀lú Jonathan ní 2011 pé tíkẹ́ẹ̀tì PDP ẹni tó bá jámọ́ lọ́wọ́ nínú àwọn méjèèjì ni. Nígbà tí Ọlọ́run yóò tún sọ pé òun kì í ṣe ọ̀rẹ́ alábòsí, Àtíkù tún jábọ́. Jonathan sì wọlé lọ́jọ́ 21 oṣù kínní ọdún 2011 tí wọ́n dìbò abẹ́lé PDP. Ǹnẹ̀gáwó bá gbọ́n gbá ní pínpín bá pín. L'Àtíkù bá tún bínú rangbọ̀ndàn àfi bí àfiṣe. Ó ní ọ̀tẹ̀ tí awí yìí bá tún bẹ̀rẹ̀ o. Kò sí kinní kan tí wọ́n ṣe ní PDP lójú Àtíkù tó dáa mọ́. Ọkùnrin ará Adámáwá náà fẹsẹ̀ palẹ̀ títí nínú ẹgbẹ́ ọ̀hún nígbà tó sì di ọjọ́ kejì oṣù kejì February 2, 2014 Àtíkù tún kọ lẹ́tà. Ó sì pe àwọn oníròyìn jọ. Ó ní gbogbo ohun tó mú inú òun dùn nínú PDP,
gbogbo ẹ̀ ló ti bọ́ sọnù nínú ẹgbẹ́ náà o àti pé gbogbo ohun tí òun rí tí ara òun fi ń yá gágá gbogbo ẹ̀ ni wọ́n ti gbọ̀n dànù pé tí òun bá dúró sínú ẹgbẹ́ náà àfàìmọ̀ kí òun má di olókùnrùn kí àrùn tí kò gbóògùn sì tó kọlu òun kí òun kúkú yá bá ẹsẹ̀ òun sọ̀rọ̀ jàre. Bẹ́ẹ̀ ni Àtíkù tún fi PDP sílẹ̀ èyí tí a sì tún máa gbọ́ ni pé ọkùnrin náà ti bá APC lọ. Àwọn èèyàn kọ́kọ́ rò pé inú orí Àtíkù ló dáa débẹ̀ pé ó ń wá ìjọba tí yóò ṣe dáadáa fáwọn ọmọ Nàìjíríà ni pé ohun tó jẹ́ kó lọ bá wọn dá APC sílẹ̀ nìyẹn àfi bí wọ́n ṣe tún dìbò abẹ́lé nínú APC ọ̀hún tí Àtíkù kò tún wọlé tí kinní náà já mọ́ Muhammadu Buhari lọ́wọ́ lọ́jọ́ 11 oṣù kejìlá ọdún 2014 ni wọ́n bá tún gba yìndìnyìndì lọ́wọ́ Àtíkù ọkùnrin náà kò sì rí kinní kan fi ṣeré mọ́ bí Buhari sì ti gbàjọba ló ti dọ̀tá ẹ̀ ó ní òun kò mọ̀ pé rọ́ndọ̀rọ̀ndọ̀n báyìí lọ́kùnrin náà yóò máa ṣe. Nígbà tó tún di ọjọ́ 24 oṣù kọkànlá November 24, 2017 Àtíkù tún kọ̀wé fún wọn ní APC bóyá ó sì jáwèé fún wọn ni o ó lóun ò ṣẹgbẹ́ wọn mọ́. Ní ọjọ́ 3 oṣù kejìlá 2017 yẹn náà ìyẹn ọ̀sẹ̀ kan péré lẹ́yìn tó fi APC sílẹ̀ Àtíkù tún balẹ̀ sínú PDP. Lọ́jọ́ náà ni Àtíkù sọ̀rọ̀ kan tí kò ṣeé gbàgbé fún gbogbo olóṣèlú ó fòyìnbó sọ̀rọ̀ náà ó ní I am returning home mo ń padà sílé mi àfi bí ọmọ onínàkúnà tí ìyá ti jẹ dáadáa bẹ́ẹ̀ l'Àtíkù tún padà wá sínú PDP o. Bí wọ́n ṣe tún bẹ̀rẹ̀ nìyẹn o Àtíkù lóun yóò tún díje dupò ààrẹ nínú PDP nígbà tó di ọjọ́ 7 oṣù kẹwàá ní 2018 fún ìgbà àkọ́kọ́ ó dàbí pé Ọlọ́run gbọ́ àdúrà Àtíkù torí lọ́jọ́ náà ní PDP fà á kalẹ̀ pé kó wá du ipò ààrẹ náà lórúkọ ẹgbẹ́ àwọn ló bá fa Peter Obi bọ̀dí wọ́n sì jọ kojú Buhari àti Ọ̀ṣínbàjò àmọ́ níṣe ni wọ́n tún lulẹ̀ ìyẹn ní 2019 Àtíkù kò tún dúró ní 2022 ó tún lóun yóò du ipò yìí kan náà ní 2023 PDP sì tún fà á kalẹ̀ bó tiẹ̀ jẹ́ ọ̀rọ̀ náà dìjà burúkú láàrin òun àti Nyesom Wike pẹ̀lú àwọn gómìnà PDP kan àmọ́ pẹ̀lú ẹ̀ náà ó tún lulẹ̀ ní o láti ìgbà náà ló ti tún kórìíra PDP kò sì fẹ́ràn wọn mọ́ àìfẹ́ràn ẹgbẹ́ náà mọ́ ló sì fa lẹ́tà tuntun tí Àtíkù kọ lọ́jọ́ Ìṣẹ́gun túsídẹ̀ẹ́ oṣù keje tí a wà yìí. Gbogbo eléyìí fi hàn pé béèyàn bá ń wá lẹ́tà ráìtà àwọn tí wọ́n máa ń kọ̀wé àkọkúdórógbó ni wọ́n ń pè bẹ́ẹ̀ bí èèyàn bá ti rí igbákejì ààrẹ ilẹ̀ wa tẹ́lẹ̀ yìí kí tọ̀hún má wàá kọ̀wé kan kiri mọ́ Àtíkù ní bàbá àwọn akọ̀wé ó ń kọ gbàbẹ̀. Àwọn lẹ́tà tí Àtíkù fẹ́ràn láti máa kọ jù ló tún kọ lọ́jọ́ ìsìnkú Muhammadu Buhari yẹn pé òun kò ṣe ẹgbẹ́ PDP mọ́. Àtìgbà tó ti kọ̀wé yìí ni wàhálà ti dé lágbo àwọn olóṣèlú nítorí òun fúnra ẹ̀ sọ pé pẹ̀lú ìbànújẹ́ ọkàn lòun fi ń kúrò nínú ẹgbẹ́ òṣèlú náà. Ohun tó ń ya àwọn èèyàn lẹ́nu ni pé nígbà tí èèyàn mọ̀ pé inú òun kò dùn láti ṣe kinní kan tó sì mọ̀ pé pẹ̀lú ìbànújẹ́ ọkàn ni kí ló dé tó kúkú wá ṣe kinní ọ̀hún kí ni Àtíkù sì fẹ́ gbà nínú ohun tó ṣe. Àmọ́ akáṣọ lórí nìkan ló mọ ibi tí òun rè Àtíkù nìkan ló mọ ohun tí òun wá kiri ohun tí Àtíkù kọ sínú ìwé ẹ̀ nìyí o ó ní sí alága PDP wọ́ọ̀dù Jádà kínní Jádà ìpínlẹ̀ Adamawa alága mi ọ̀wọ́n èyí ni ìwé láti pé n kò ṣe ọmọ ẹgbẹ́ PDP mọ́ o mo ń kọ̀wé yìí láti yọ ara mi kúrò nínú ẹgbẹ́ People's Democratic Party PDP láti ìsinsìnyí lọ mo fẹ́ lo àsìkò yìí láti dúpẹ́ púpọ̀ fún àǹfààní tí ẹgbẹ́ yìí fún mi láti fi mí ṣe igbákejì ààrẹ Nàìjíríà fún sáà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n sì tún jẹ́ kí n ní àǹfààní láti du ipò ààrẹ Nàìjíríà lórúkọ ẹgbẹ́ wọn. Gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn tí wọ́n dá ẹgbẹ́ ńlá yìí sílẹ̀ nǹkan tó bà ọkàn mi jẹ́ pátá ni láti ṣe irú ìpinnu tí mo ṣe yìí ṣùgbọ́n kò sí kí n má kúrò nínú ẹgbẹ́ yìí nítorí ẹgbẹ́ wa ti yapa kúrò lójú ọ̀nà tí àwọn tí wọ́n dá a sílẹ̀ fi sí pẹ̀lú ọkàn wíwo ni mo sì fi kọ̀wé ìfẹ́gbẹ́sílẹ̀ yìí nítorí mo rí i pé níbi tí ọ̀rọ̀ ẹgbẹ́ yìí dé àwọn èdè àìyedè tó wà nílẹ̀ yìí kò lè ṣe é yanjú rárá. Mo gbàdúrà àṣeyọrí fún ẹgbẹ́ yìí àti àwọn aṣáájú rẹ̀ lọ́jọ́ iwájú o. Lẹ́ẹ̀kan sí ẹ ṣeun fún àwọn àǹfààní yìí àti àdúrótì. Èmi ni tiyín Atiku Abubakar Waziri Adamawa igbákejì ààrẹ Nàìjíríà 1999 sí 2007. Ìwé tí Atiku kọ nìyí ohun tí èyí sì túmọ̀ sí ni pé kò sí àjọṣe kan mọ́
ìpínyà gidi ti dé láàrin òun àti ẹgbẹ́ PDP gẹ́gẹ́ bí òun náà sì ti wí kìnní náà kò ní í ṣe é yanjú láéláé. Àwọn tí wọ́n ti bínú lórí ìwé tó kọ yìí ti pọ̀. Ṣèyí Mákindé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ti bínú, ó sọ̀rọ̀ pé àlọ́ lámilámi làárí ẹnìkan kì í rábọ̀. Atiku kò ní padà sínú PDP mọ́ nítorí lílọ tó lọ yìí àlàáfíà gidi ni yóò mú bá ẹgbẹ́ àwọn. Bẹ́ẹ̀ náà ni Bọ̀dé George wí, ọ̀rọ̀ tirẹ̀ kò sì yàtọ̀ sí bí ìgbà tó ń sọ pé bí ó lọ kó lọ nígbà tí ò lọ kí ló ṣe. Àwọn abẹ ká fàṣìwìn sí ṣùgbọ́n àṣìwìn ní ká dúró de òun bí wọ́n bá ti dókè odò. Òun náà ní bí Atiku ti ń lọ rìn ló dáa fẹ́gbẹ́ àwọn. Kí ni yóò wá ṣẹlẹ̀ nínú PDP tí Atiku fi sílẹ̀ yìí? Kí ni yóò sì ṣẹlẹ̀ nínú ADC tí Atiku ń lọ? Ẹ ṣe jẹ́ ká máa wo ṣàkún ọ̀rọ̀ bọ̀. Ojú wa ni yóò ṣe, kò ní ṣẹ̀yìn wa. Ọláyíwọlá alága ló yẹ ìgbésẹ̀ Atiku titun yìí wò fún bùdó àgbáyé fún àṣà àtiṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. A kú afẹ́rẹ́ òní o.